kan ni mò ń ṣe ń bí ẹlòmíì ń pè mí láago 2 àárọ̀ tèmi bá ń ṣèròyìn lọ́wọ́ tí mo fẹ́ wá kà á ní ọyá máa ní à ẹ dàpẹ́ fún mi ní kí ẹ sọ owó sísan náà mọ̀ ń sa à ń ṣiṣẹ́. ó ṣiṣẹ́ lákàntì ó kàn jẹ́ pé wọ́n lọ wà ní ìṣáájú owó wọ́n wá mú bàdà bíbọ̀ pé ọ̀pẹ yẹmi wọ́n gbọ́dọ̀ mú bàdà sàrà. wọ́n máa bẹ lòmíì ní pé ní ṣùgbọ́n ẹ jẹ́ ń ka ìròyìn yìí wọ́n ní àyè bẹ́ẹ̀ owó lẹ̀ kì í ṣe owó gan-an ní ẹgbàá mi fún tí mò ń san fún yín iṣẹ́ ni mo kí wọ́n má bínú ọ̀sẹ̀ yìí ni lóògùn ọ̀la. àwọn Facebook ló ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì àwọn kọ́dẹ̀ wà létí wọn sẹ́ǹdì mẹ́sẹ̀gì tó kẹ́kẹ́ pé àwọn tí ì tí wọ́n bá wọ́n jẹ́ tó sọ́njẹ́ mẹ́jọ ọ̀rẹ́s ó gbẹ̀nu sí máìkì. àti gbèsè ọ̀rẹ́ jìnnà. ẹgbẹ́ ọ̀lẹ́ wòlíì ẹ̀kọ́ lẹ́sà ẹgbẹ́nu sí máìkì ẹgbẹ́ ẹnu sí máìkì. orúkọ yín. orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Gabriel Adémọ́lá Musa. Prophet ìránṣẹ́ Ọlọ́run Gabriel Agbala Gabriel àbí bẹ́ẹ̀ kọ́ Agbala Gabriel ok na báwo ni Jésù ṣe Olúwa ṣe ẹ kú iṣẹ́ Olúwa Jésù ṣiṣẹ́ ẹ̀sà ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù ẹni tó bá fi mú kí ẹ tẹ̀lé èèyàn wá ṣojú ilé iṣẹ́ ó ní láti ní ìdí a sì jẹ́ pé ẹ̀yin gan náà ẹ ti ṣèwádìí kó tó di pé tẹ̀lé ń tọ̀ wá torí kì í fẹ́ mẹ́jọ rò púpọ̀. Yes sir. àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá ti di wàhálà ẹ máa ń dọ́gbọ́n ẹ dẹ̀ máa wo mo hẹ́pù ń tèmi ní o mo dẹ̀ bí pé mo fẹ́. so mo mọ̀ pé ẹ ti ṣe ọ̀rẹ́ wékéné ìwádìí fínífíní nípa iléeṣẹ́ tẹ wá ṣojú iléeṣẹ́ wo lẹ wá ṣojú. Yahweh Travels and Tours. tí wọ́n máa ń gbé àwọn èèyàn rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Jordan, Jerusalem, bẹ́ẹ̀ lọ. So nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ lọ, wọ́n dẹ̀ ti wà nínú ẹ̀ for the past 20-25 years. Nípa orí ọ̀fẹ́. In fact, a ti dé lọ́dún yìí. Ẹ máa ń bá wọn lọ. A tún ti lọ lọ́dún yìí, a ti dé. Nínú ọdún January a ṣe dé ní. Ìgbà wo lẹ tún lọ mí? À ń lọ ní May 19 náà ló jẹ́ ká tẹ Fresh FM. Ẹ tún tẹ̀lé wọn lọ. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, àwa gan la tún lead àwọn èèyàn lọ, àwọn ń mú wa lọ. Àwọn ń kó ọ̀pọ̀lọpọ̀ yẹn láti lọ gbàdúrà láti lọ tẹ àwọn ilẹ̀ májẹ̀mú. Àwọn ń bolẹ̀ ní ọkàn fẹ́ máa tẹ̀ ní ilẹ̀ Jerusalem tẹ́lá lọ. Nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù nígbà tá a lọ yìí ibi tá a ti ẹ̀tẹ̀ pọ̀ gan so màá dẹ̀ sọ díẹ̀ fún wa níbẹ̀. Number 1 níbi àkọ́kọ́ tí Ọlọ́run ti fi ilẹ̀ ìlérí hàn Mósè táǹpẹ̀ bẹ̀ ní Mount Nebo. Ọlọ́run nífẹ̀ẹ́ Mósè gan Ọlọ́run dẹ̀ mú gorí òkè yẹn wá. Ibi mo búra fún àwọn bàbá rẹ̀ rè Abrahamu ibi mo búra fún àwọn bàbá rẹ̀ Jacob àti Israeli so ìwọ débẹ̀ ojú rẹ̀ ti rí ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ò ní tẹ̀bẹ̀ so ara àwọn ọbẹ̀ àtẹ̀bẹ̀ ibi tí wọ́n bí Èlíjà sí táǹpẹ̀ ní Tisbi nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ a máa débẹ̀ àwọn ilẹ̀ májẹ̀mú agbára tí ò ṣe ṣàkàwé la máa dé. Níbi tí àdúrà ti ń gbọ́ tọ́lọ́run ti ń gbọ́ àdúrà. Àwọn ilẹ̀ májẹ̀mú ni sà. Àwọn ibi tẹ́yìn ò gbọdọ̀ má dé. Adébi tí Mósè ti fi ọ̀pá lu àpáta. Ọ̀pá ọjọ́ sí Ọlọ́run ní kó sọ̀rọ̀ sí. Ṣùgbọ́n tóun fi ọ̀pá lù. Olúwa ní sọ̀rọ̀ sí ní o. Má fọ̀pá kan o. Kàn mú ọ̀pá dání. Sọ̀rọ̀ sí. Mósè ò gbọ́ kankan mọ́. Ẹ̀ẹ̀mejì ló fi ọ̀pá lù. Omi yẹn ò dáa títí di àárọ̀ yìí. Gbogbo bẹ̀yẹn la máa tẹ̀ nípa orí ọ̀fẹ́ Jésù. Kí nìdí kì í ṣe pàfẹ́ lọ ṣeré bẹ́ẹ̀ o. Àfẹ́ lọ gbàdúrà bẹ́ẹ̀. Gbàdúrà mi tún lọ January tí mo dé yìí orí ọwọ́ Ọlọ́run ní ọ̀nà tí ò yé mi. Ṣé èèyàn gbọ́dọ̀ lọ kó padà dé kó bá sọ pé òun ò rí nǹkan mú bọ̀? Kò ṣeé ṣe kéèyàn lọ rúbẹ yẹn kéèyàn dé lásán. Ẹni bá fẹ́ bá yín rìnrìn àjò yẹn kí ni ìgbésẹ̀ tó yẹ kó gbé? Ẹni tó bá fẹ́ bá wa rìnrìn àjò number 1 àgbà fọ́ọ̀mù tó bá jẹ́ ti Nàìjíríà àgbà fọ́ọ̀mù tábìlì diaspora kò ní fọ́ọ̀mù tó bá ti gba fọ́ọ̀mù á gbá àwọn tó yẹ kó bá sọ̀rọ̀ a máa fún wọn nọ́mbà tó máa bá sọ̀rọ̀. Níbo náà ti máa gba fọ́ọ̀mù? Fọ́ọ̀mù yẹn wọ́n lè gbà ní ọ̀dọ̀ wọn ní Agbala Gabriel. Wọ́n lè gbà lọ́fíìsì wa ní Yahweh Travel. Níbo ni ọ́fíìsì Yahweh wà? Ọ́fíìsì Yahweh wà ní ẹlẹ́ẹ̀lẹ́ ní Olúṣìlẹ̀ alọ́gẹ́lẹ́. Agbala Gabriel wà ní express after Ẹgbẹ́dá junction. A jẹ́ pé Agbala Gabriel á fi nọ́mbà titi wọn sílẹ̀. So àwọn tó bá fẹ́ gba fọ́ọ̀mù yẹn wá bá bàbá Àgbàlá sọ̀rọ̀ pé à ń bọ̀ láti wá gba fọ́ọ̀mù. Nọ́mbà méjì tí wọ́n fílẹ̀ tí wọ́n. Àti délé tí ìtọ̀dọ̀ yín náà. Méjì tí wọ́n. Ara kí ni nọ́mbà tí wọ́n á pèsè lórí Agbala Gabriel? Nọ́mbà tí wọ́n máa pèsè méjì 08056070442. Ẹ farabalẹ̀ pé. 08056070442.
0442. ìkejì 081 16 25 7982. 081 16 25 7982. ẹ ṣeun Agbala Gabriel. Yes sir, yes sir, yes sir. ẹ ṣe ọjọ́ wo gangan ni ìrìn àjò yìí. Nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run May 19 ni à ń lọ àwọn èèyàn dẹ̀ ti pọ̀ gan tí a jọ ń lọ. ọjọ́ mélòó lẹ máa lò. ọjọ́ 6 ni a máa lọ ní May 19 a padà ní May 26. ọ̀sẹ̀ kan nìyẹn. Odidi ọ̀sẹ̀ kan náà. Odidi ọ̀sẹ̀ kan. kò dá ṣe èèyàn dúró. nígbà tí èèyàn ń lọ leave bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà. So àwọn nǹkan tá a dé máa lò lọ́run ti wà nílẹ̀ ibi tá a máa dé sí jíjẹ mímu gbogbo nǹkan ti wà ní ètò sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run wọn bá àwọn èèyàn tí wọ́n máa Agbala Gabriel wọ́n mọ̀ pé wọn kì í bá wa nídìí ìdọ̀tí eléyìí mo fi ọwọ́ mi sí mo fi àyà mi sí mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé yóò ṣe é ṣe ó tiẹ̀ ti ṣe é ṣe. A jẹ́ pé tí owó ẹ̀ ò lè gàyàn lára púpọ̀ gàyàn lápá nìyẹn o. kì í ṣe tó pọ̀. Tá bá bá yín sọ̀rọ̀ lórí fún ẹ̀ máa sọ iye tó jẹ́ abẹ́fẹ́ sọ. Ẹni tẹ́yìn tá a fi ń lo òpó kì í ṣe téèyàn ò lè nípa ìfẹ́ olùgbàlà yóò sọ Ọlọ́run ní olùpèsè kì í ṣe téèyàn ò lè. Tábà ti dọ́dọ̀ Agbala Gabriel òun gan lè rán yàn. Òun gan lè rán yàn lọ ní ẹ̀wọ̀n adarapọ̀ mọ́ yín nínú ìrìn ẹ ṣeun sà. Thank you sir. Ẹ ṣé sà.